ọwọ́ ọlọ́pàá Kwara tẹ afurasí ọmọ ọdún 15 kan tó mà ṣekú pa alágbàtọ rẹ̀ ní Kwara. Ọwọ́ ṣìnkún òfin àwọn ọlọ́pàá Kwara mà ti tẹ ọmọkùnrin ọmọ ọdún 15 kan tí wọ́n fura sí pé ó mà pa alágbàtọ rẹ̀ nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Orúkọ afurasí ọ̀daràn náà ni Gobiri Yusuf. Ìyá alágbàtọ rẹ̀ tó ṣekú pa yìí ó mà jẹ́ ẹ̀gbọ́n màmá rẹ̀ tó ti dolóògbé ṣáájú. Ìyá yìí tí wọ́n ń pè ní Mòrò ó ní wọ́n pa sínú ilé rẹ̀ nílùú Ìlọrin ní ọjọ́ 14 oṣù kínní ọdún yìí. Àwọn ohun tí ọ̀dọ́mọkùnrin ọ̀hún tó fi pa ìyá yìí ń làwọn ohun ìlò inú kíṣìnì bíi páànù ìdáná, orógùn, ọ̀bẹ àti àwọn nǹkan míì. Ìgbà tó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ní ọjọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe ọjọ́ 6 oṣù kẹta ọdún yìí, ọ̀gá àgbà àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara Adékìmí Òjó ó sọ wípé ìṣẹ̀lẹ̀ náà rèé ó mà jẹ́ èyí tó bani nínú jẹ́ jọjọ. Ó jọ pé afurasí ọ̀hún ń làwọn ń fọ̀rọ̀ wá lẹ́nu wò báyìí nípa ìwádìí náà. Ó ní ìwádìí òun ó sì fi hàn pé afurasí náà ó ti ṣáájú gbìyànjú nígbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láti pa olóògbé náà pẹ̀lú májèlé, ṣùgbọ́n tí ó mọ̀ kú kó tó wá padà wá rí ipa báyìí. Afurasí náà ti gbìyànjú lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ láti pa arábìnrin náà nípa dídà oògùn apakòkòrò sniper sínú ọbẹ̀ àti èso ẹ̀gúsí olómi ìyẹn watermelon rẹ̀, ṣùgbọ́n tí kò jẹ́ nígbà tí ó gbọ́ òórùn rẹ̀. Ọ̀gá ọlọ́pàá náà fi kọ́rọ̀ rẹ̀ pé wọ́n ti rán afurasí náà láti lọ ra epo bẹntiróòlù àti àwọn nǹkan míì wá kí ìṣẹ̀lẹ̀ náà kó tó wáyé o. Bí ó ṣe gbé bẹntiróòlù náà dé ń ló lọ dà sínú ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ nígbà tí obìnrin náà ń wẹ̀ lọ́wọ́. Ó jọ bí ẹni pé ó mà ṣe èyí láti dá ariwo sílẹ̀ kí ẹnikẹ́ni má bàa gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé. Ìwádìí padà fìdí rẹ̀ múlẹ̀ pé ẹ̀yìn ilẹ̀kùn ìní afurasí náà mà sápamọ́ sí kó tó pa arábìnrin náà pẹ̀lú ohun èlò inú ilé. Nígbà tó ń ṣe iṣẹ́ láabi yìí ìlà arábìnrin náà ìmọ̀ ló máa pe èdè kan síta. Ó ní ìwọ kọ́ ló yẹ kí o pa mí o. Lẹ́yìn tí ó mà rí wípé ó ti kú tán, ó fi ẹ̀rọ amúnáwá náà ó fi kalẹ̀ ní títàn. Ó sì lọ ra oúnjẹ adìyẹ tí ó jẹ́ ara iṣẹ́ tí olóògbé náà máa ràn. Lára ohun tí a gbà látẹnu rẹ̀, afurasí náà jẹ́wọ́ pé òun máa wu ìwà ìkà náà nítorí ìwà inúnibíni tó ní sí olóògbé ọ̀hún. Ṣe ló mà sọ pé olóògbé náà ń máa ń yọ òun lẹ́nu, ó sì tún máa ń na òun fún ìwà ìbàjẹ́. Ọ̀gá ọlọ́pàá náà ṣàlàyé pé ìpè pàjáwìrì ńlá mọ̀ gbà ní ọjọ́ 14 oṣù kínní ọdún yìí ní nǹkan bíi aago 8 àbọ̀ alẹ́ nípa obìnrin kan tí wọ́n bá nínú àgbàrá ẹ̀jẹ̀ nínú ilé rẹ̀. Àwọn ọlọ́pàá mà gbéra sọ lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ ìwádìí tó fi hàn pé afurasí náà ó farapamọ́ sí ẹ̀yìn ilẹ̀kùn, ó sì kọlu arábìnrin náà níbi tó ti ń wẹ̀ pẹ̀lú àwọn ohun èlò inú ilé. Afurasí náà ó pààrọ̀ aṣọ rẹ̀ nígbà tó ṣe èyí tán, ó sì jáde bí ẹni pé ó lọ jíṣẹ́ tí wọ́n mọ̀ rán ni. Ọ̀nà ló ti pàdé ọkọ olóògbé yìí tí ó padà sílé láti bá ìyàwó rẹ̀ tó ti kú. Ọ̀gá ọlọ́pàá náà ó wá sọ wípé afurasí náà rèé yóò wà ní ìkáwọ́ àwọn yóò sì wọ́ lọ sí ilé ẹjọ́ ní kété tí ìwádìí tó bá ti parí o. Kọ́lọ́ ọba Elédùmarè kó má jẹ́ àtúnṣe ọmọ gbà o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní EyaYorubaWorldTv. Bẹ́ẹ̀ ṣé ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. A kú ìsinmi òní lọ́jọ́ àìkú, èmi àti ń rèé àní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́ lágbára Elédùmarè.